فوا المناجي فوا أمير الشباب دام الله آياته فوا المناجي èmi ní tèmi Bàmí Àdìgún ni wọ́n ní kí n sáré ṣe tí mo fẹ́ ṣe yìí nítorí wípé Alminaji ẹ kú gbà fún Bàmí Àdìgún wọ́n ní Alminaji ẹ kú gbà fún o ẹ kú gbà fún ẹ kú gbà fún ẹ kú gbà fún o ẹ kú gbà fún. ha ó dáa púpọ̀ àwọn ẹlòmíì nígbà fún lóòótọ́ ṣùgbọ́n wọn gbà fún délẹ̀ ẹlòmíì ò mọ sáré gíga pé òun fẹ́ dọ̀gá ni kò ní kúrò nípò ọmọọṣẹ́ tí èkú. ẹlòmíì ò mọ sáré gíga pé òun fẹ́ dọ̀gá. afọwọ́mọ́rò ẹlòmíì a máa sáré wípé gíga pé òun fẹ́ di ọ̀gá ni wàláhì kò ní kúrò nípò ọmọọṣẹ́ tí ó fi jáde láyé o sẹ́rí gbogbo oríire tí yàrá fẹ́ ṣe bá mi ṣe gbin fáàbù tó o bá ti bọ́ṣọ ẹrú lẹ́ńbì kan má tún lọ gbáṣọ ẹrú nìwọ̀ níbòmíì gbogbo bíkíbi tó o bá ti bọ́ṣọ ẹrú lẹ̀ má tún lọ wọ aṣọ ẹrú níbòmíì lọ́jọ́ tí wọ́n náà bá ń lé gíga ẹni tó bá dẹ̀ fẹ́ mú lọ́gàá pátápátá má jẹ́ ó jẹ́ ni tí ó mọ̀ bá yín náà ta má ṣe rí dímọ́ lẹ́ẹ̀mejì bá mi ọgbọ̀ngàn oṣù sábà dákun gbogbo ẹni tó bá fẹ́ mú lọ́gàá yányán wípé ọ̀gá wa lélẹ́yìí má jẹ́ ó jẹ́ ni tí ó mọ̀ náà ta ìrìn àjò yẹn tó gbà yẹn náà ni ò tí ìrìn àjò ògo bá yé ni kò bá ní gbà ọ́ nítorí wípé kí ni ọjọ́ tóun náà fẹ́ mọ̀ pé rẹ̀ ní nǹkan ó ṣẹrú lábẹ́ àwọn ẹnìkan tí wọ́n jọ ń gbá fíìdì kan náà lọ́jọ́ tó wá di nǹkan wípé wọ́n fẹ́ mọ̀ pé káàkiri sí gbogbo ayé wọ́n padà ní pé kóun náà jòkó lẹ́ẹ̀mejì. àgàlà gbogbo oríire tí a bá fẹ́ ṣe yányán tí a bá ti mú ẹnìkan lọ́gàá kó jẹ́ ní tí ó mọ̀ jòkó nulẹ̀ tí ó mọ̀ báyàn tán náà yẹn ni o tó bá yẹ ká ní pé ní bẹ́ẹ̀ta nìyẹn jọ fẹ́ mọ̀ gbá fíìdì yẹn ẹ má jẹ́ tàn yín bá mi gbọ́ mi yá lọ́rin tó bá yẹ ká ní pé ní bẹ́ẹ̀ níta nìyẹn jọ fẹ́ mọ̀ gbá fíìdì yẹn dákun àsìkò tí wọ́n bá ń gbé máìkì fún wọn máa ń gbé máìkì fún wọn náà dákun só tẹríba nígbà yẹn ni àbí ó jòkó wípé ìwọ náà lọ̀gá. bójú kó pé wà náà lọ̀gá. gbogbo ẹni tí o bá ti máa yé rẹ yóò jòkó lẹ́ẹ̀mejì subhana rabbika. rọ bá mi àgbà rẹ bá níjà la ń lọ. Inshallah. ẹ jọ bisimilá. لقد خلق الخلاق خلقا